Kristi. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ètò àwárí. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Spirit Philip Ọmọkànyè. Inú mi dùn láti wà níwájú wa ní ìrọ̀lẹ́ tòní nítorí pé mo mọ̀ pé Ọlọ́run tún ti pèsè àǹfààní ńlá fún ẹnìkan lọ́wọ́lọ́wọ́ ní ìrọ̀lẹ́ yìí láti tún di alábùkún fún nínú ètò àwárí tòní. Tẹ́ ò bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá, èyí tá a fi bẹ̀rẹ̀ oṣù yìí, a bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí lórí àkòrí tí a pè ní ìfẹ́ Ọlọ́run. Àjẹkóyè wa irú nǹkan ìfẹ́ Ọlọ́run jẹ́, wípé ìfẹ́ Ọlọ́run wà fún gbogbo ènìyàn. Ọlọ́run sì fẹ́ràn gbogbo aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí la wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí lé lórí pé báwo ni ìfẹ́ Ọlọ́run ṣe tóbi tó, báwo ni ìfẹ́ Ọlọ́run ṣe jìn tó, báwo ni ìfẹ́ Ọlọ́run ṣe ga tó, báwo ló ṣe fẹ̀ tó. Gẹ́gẹ́ bí ibi tá a kà ní ọ̀sẹ̀ tó kọjá ní ìwé Éfésù orí 3 yẹn, ó ní wípé ẹ̀yin ará mi ń gbàdúrà, mò ń bẹ̀bẹ̀ lórí ekún mi pé kí Ọlọ́run lè ṣí ojú yín láti lè mọ jíjìn àti gíga àti fífẹ̀ ìfẹ́ Ọlọ́run. Nígbà náà ni kíkún Ọlọ́run á lè wá farahàn nínú yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí la rò pé Ọlọ́run bínú sí wa, la rò pé Ọlọ́run ò fẹ́ bá wa ṣe nítorí nǹkan tá a rò pé a ti ṣe àbí irú èèyàn tá a rò pé a jẹ́. Ṣùgbọ́n nínú ètò àwárí yìí la fi ń jẹ́ kó yé wa wípé Ọlọ́run ò rí bẹ́ẹ̀ ṣe rò. Ọlọ́run gan wà ní ipò tó fi ń wá ọ̀nà tóun náà fi wá mú yín padà bọ̀ sípò. Ọlọ́run wà ní ipò tó fi ń wá ọ̀nà láti mú kí ẹ̀yin náà lè rí pé òun fúnra ẹ̀ tìká lára rẹ̀, ó ń wá yín, ó ń wá bóun náà ṣe bá yín dọ̀rẹ́ papọ̀. Nítorí kíni, láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ènìyàn láti jẹ gàba lórí ayé yìí. Ìdí nìyẹn tá fi mú ètò àwárí yìí. Tẹ́ bá gbàgbé mi tá parí ẹ̀sìn ní ọ̀sẹ̀ tó kọjá sọ wípé nípasẹ̀ gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìmọ̀ ìfẹ́ Ọlọ́run ṣe máa pọ̀ sí nínú wa. Nígbà tá a bá dẹ̀ mọ̀ ọ́ sí là ṣe máa jẹ ìgbádùn ẹ̀ sí. Lónìí a ó máa ṣe àwárí lórí ìfẹ́ Ọlọ́run fún ìpèsè. Nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Nítorí mò ń tẹnumọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ lónìí pé Ọlọ́run fẹ́ràn wọn. Ìdí nìyẹn tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n fi ń gbé ìgbésí ayé wọn láì ní ìrètí, torí wọ́n ti gbà pé Ọlọ́run gan ò lè dá wọn lóhùn mọ́. Irọ́. A máa ṣàwárí ẹ̀ nínú Bíbélì lónìí. Ọlọ́run wo gbogbo bá ṣe ń gbé ìgbésí ayé wa. Ó dẹ̀ wà ní ìpele àti ràn wá lọ́wọ́ tí àwa fúnra wa bá lè ṣí ọkàn wa payá láti lè gba ìfẹ́ rẹ̀ sínú ayé wa. Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá, máa dẹ̀ tún sọ, mo ní ìfẹ́ Ọlọ́run kì í ṣe fún Kristẹni nìkan. Ìfẹ́ Ọlọ́run wà fún gbogbo ènìyàn, gbogbo ẹ̀dá alààyè tó wà nínú ayé yìí, bóyá o jẹ́ Kristẹni àbò kì í ṣe Kristẹni. Ìfẹ́ Ọlọ́run wà fún Ọlọ́run wá bó ṣe fẹ́ ra gbogbo ènìyàn padà. Kì í ṣe pé bóyá fún Kristẹni, torí a lè máa wọ pé èmi ò kì í ṣe ẹlẹ́sìn Kristẹni tèmi rárá. Ìfẹ́ Ọlọ́run wà fún gbogbo ènìyàn. Nítorí ìdí tí Jésù fi kú, Jésù ò kú nítorí Kristẹni, Jésù kú kí gbogbo ènìyàn lè ní ìyè. Ẹ jẹ́ ká kọjá lọ sókè lọ́hùn. Nígbà tá a bá padà dé, a ó bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí lórí ìfẹ́ Ọlọ́run yìí. Ṣùgbọ́n ká tó lọ, ẹ jẹ́ ká sáré wo nǹkan tí ẹsẹ̀ Bíbélì ta fẹ́ lò lénìí sọ fún wa ní ìwé orin Dáfídì ẹsẹ̀ 23 ẹsẹ̀ ìkíní, orí 23 ẹsẹ̀ ìkíní. Mo mọ̀ pé gbogbo wa la mọ̀, ṣùgbọ́n a ó tuntun ká. Ó ní Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀, èmi kì yóò ṣe aláìní. Hallelujah. Jẹ́ ká kọjá lọ sókè lọ́hùn. Nígbà tá a bá padà dé, a ó tún máa tẹ̀síwájú. Ṣé o ìfẹ́ rẹ̀ ó ga, ìfẹ́ èwo ló tó rú èyí láyé mi Ọlọ́run, adùnbárin má tó sí. Olúwa ṣé o ìfẹ́ rẹ̀ ó ga, ìfẹ́ èwo ló tó rú èyí láyé mi adùnbárin má tó sí. Ìfẹ́ jùlọ alábàárò tó jọkọlọ tó yàmà òtítọ́ àdáni ó dá mi pé mi ò kù síbi kan, ológo tó lògo ayé mi. Àánú rẹ̀ pọ̀ o, aláàánú ìfẹ́ rẹ̀ ń ṣògo lórí ayé mi. Ìjìnlẹ̀ nìyàn àwa máa rí di orísun ohun gbogbo. Ògo fún ọ bó o ti fẹ́ mi tó. Gbénú ògo ṣògo. Ó fẹ́ mi, ó
ó fẹ́ mi yéye oní ìfẹ́ òdodo. Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé o ṣé Jèhófà ńlá. Mo mọ rírì rẹ, ìfẹ́ rẹ tóbi kò lẹ́gbẹ́. Ìfẹ́ èwo ló tó orú láyé mi lọ́nà mi ò rí rí. Àdúbárì má tó sí. Gbèsè mi ìwọ ló tó bẹ́ẹ̀, ó jẹ̀yà dípò mi, kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ láyé mi. Ó farada ìrora, mo máa rírì dípò ìparun, ó dá mi padà sí iye. Ìbá ṣe pé kò kú, mo mọ rírì rẹ, ayé yìí bá sì wà lóko ẹrú síbẹ̀. Bàbá tó fẹ́ mi, gbogbo ohun tó ṣe ló fi hàn mí pé ó ní ìfẹ́. Ìwọ ló ní ìfẹ́ o, Olúwa. Mo mọ rírì rẹ, o ṣeun. Ìfẹ́ rẹ ga, àgùnbánirọ̀ má tó sí. Ìfẹ́ èwo ló tó? Ló tọrọ èyí láyé mi o. Àgùnbánirọ̀ má tó sí. Ó ti fẹ́ aráyé tó. Ó ti fẹ́ wa tó, Ọlọ́run o. Ó fọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ní Jésù yìí. Kẹ́nìkan fẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ẹnì kejì. Kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀. Ó sẹ́ni tó lè ṣe àfikún nìkan ó ṣe. Bàbá ò lè kú nítorí ọmọ, bẹ́ẹ̀ láyà ò lè kú ní Mèsáyà dípò ọkọ gbáyé. Òun nìkan ló ń ṣọ́ ayé láláì gbowó, olùṣọ́ àgùntàn rere. Ó ní ìfẹ́, ó ní ìfẹ́ òdodo, ìfẹ́ tayé yìí, ayédèrú ni ìfẹ́ rẹ ló ga. Ó ní ìfẹ́ tó fẹ́ mi, tó fẹ́ mi tí ó ìfẹ́ òdodo, ìfẹ́ tó fẹ́ mi ó jẹ́ kí n mọ̀ pé ìfẹ́ tayé kò sẹ́ni tó lè ṣe yá fún ọ nìkan, Ọlọ́run àwọn Ọlọ́run. Ìfẹ́ rẹ ga ó tóbi o. Ó ní ìfẹ́, ìgbà tó fẹ́ mi látọ̀ọ́. Ó ní ìfẹ́ òdodo, ó fẹ́ mi jẹnikẹ́ni lọ, ó fẹ́ mi lóòtítọ́. Ìfẹ́ tayé, ìfẹ́ ọ̀rẹ́, ìfẹ́ ẹ̀tàn, ayédèrú. Ìwọ ló ní ìfẹ́ iyebíye tí kì í ṣẹ̀tàn. Ìfẹ́ tó fẹ́ mi ó pọ̀ gidi, ó kọjá àfẹnusọ. Ẹ̀dánìkan ò lè ròyìn ní bàbá. Ìfẹ́ tayé, ó kọjá ohun tí mo lè fẹ́ orísan, ó tó fẹ́ rẹ ló ga. Kò sálábàrò alájọsẹ òsì, Jésù yìí nìkan ló ní ìfẹ́ tó péye. Mo mọ̀ kó fẹ́ mi ní òtítọ́. Ayédèrú ní ìfẹ́ rẹ ló ga. Òní ó parí ní Káfárì o, ó wá kó ẹ̀ṣẹ̀ mi lọ bàbá. Ìfẹ́ tayé, ó ṣeun. Ayédèrú ìwọ ló fẹ́ mi tí o lábàwọ́n, ó dúpẹ́ ìfẹ́ rẹ. Ó bá ògo rẹ̀ sí ọ̀run, ó wá sáyé láwòrán ènìyàn o. Ìfẹ́ tayé, ó ṣeun lókè. Ayédèrú ó fẹ́ mi bàbá, ó ṣeun dúpẹ́. Òkú lórí igi ó ṣẹ̀sín torí ìdáláre mi. Ìfẹ́ tayé, mo mọ rírì rẹ, mo mọ rírì rẹ, ìfẹ́ rẹ ló ga. Alábàárò mi ni, olùbádámọ̀ràn mi, ọ̀rẹ́ mi òtítọ́ yé. Ìfẹ́ tayé, ìfẹ́ ayé, ayédèrú ni ìfẹ́ rẹ ló ga. Gbogbo ayé mi, ọkàn mi ni ó fi sìn ọ́ torí ó fẹ́ mi, ó fẹ́ mi ní òtítọ́ bàbá. Ìfẹ́ tayé, ó ṣeun. Ayédèrú ni ìfẹ́ rẹ ló ga. Ó ṣe bàbá, ó ṣe o. Ìfẹ́ tayé yìí, ayédèrú ni ìfẹ́ rẹ ló ga. Hallelujah, hallelujah. Ìfẹ́ Ọlọ́run ti lágbára tó, ó ti lẹ́wà tó. Ẹ jẹ́ ká kọjá lọ síbi tá a ti ń kà lẹ́ẹ̀kan yẹn ká lè máa tẹ̀síwájú. Ó ní wípé Olúwa ni olùṣọ́ àgùntàn ẹ̀mí, Olúwa ni, èmi ń ka nǹkan tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kà gẹ́gẹ́ bí a ti kọ́ níbí. Ó ní Olúwa ni olùṣọ́ ẹ̀mí àgùntàn rẹ̀, èmi kì yóò ṣe aláìní. Mo láìkì bí wọ́n ṣe gbé ibi ìkàlẹ̀ nínú Bíbélì yìí. Ó ní Olúwa ni olùṣọ́ ẹ̀mí àgùntàn rẹ̀, èmi kì yóò ṣe aláìní. Ìbéèrè àkọ́kọ́ ni pé ta ni àgùntàn jẹ́ Ọlọ́run?
ta ni àgùntàn, nítorí ó ní Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀. Ìyẹn ni pé ta ni àgùntàn Ọlọ́run? Àgùntàn Ọlọ́run yìí ni Ọlọ́run jẹ́ olùṣọ́ fún. Irú àgùntàn yìí kì í dẹ̀ ṣe aláìní. A fi wá padà sí ọ̀rọ̀ Jésù Kristi nígbà tó wà ní ayé ní ìwé Jòhánù orí 9 ńbẹ̀ yẹn. Ó ní wípé èmi mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí pẹ̀lú nítorí wọ́n ń gbọ́ ohùn mi. Ta ni Jésù Kristi? Jésù Kristi ni Ọlọ́run tó wá ní àwòrán ènìyàn, tó wá gbé inú ayé yìí láti lè gba èrè ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, ẹ̀ṣẹ̀ tó yẹ kí ìjìyà ẹ̀ṣẹ̀ tó yẹ kí gbogbo ènìyàn jẹ. Ó wá kó gbogbo ìjìyà ẹ̀ṣẹ̀ yìí lé orí ara ẹ̀, wípé ẹnikẹ́ni tó bá wá gbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣègbé nítorí Jésù ti ṣègbé nítorí ẹni bẹ́ẹ̀. A wá kà sí ẹni bẹ́ẹ̀ lọ́rùn pé òun náà ti ṣègbé o nítorí Jésù ti ṣègbé nítorí Jésù ti ṣe kalẹ̀ fún. So ẹnikẹ́ni tó bá wá ti gbàgbọ́ nínú Kristi yìí, irú ẹni bẹ́ẹ̀ ni Jésù sọ pé ó jẹ́ àgùntàn òun. Ìyẹn ni wípé tí a bá jẹ́ ẹni tó gbàgbọ́ nínú Kristi, tá bá gbàgbọ́ wípé Jésù wá sáyé ó kú ó jíǹde lọ́jọ́ kẹta ń tòótọ́, tá bá gbàgbọ́, ìyẹn ni pé a ti di ọmọ Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ wípé àwa náà ti jẹ́ mímọ́. Mímọ́ wa yìí kì í ṣe pé nítorí pé à ń hù ìwà mímọ́, ṣùgbọ́n nítorí pé a gbàgbọ́ wípé Jésù ti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Fún ìdí èyí a ò kì í ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́ wájú Ọlọ́run. Àwa lè pera wa ní àgùntàn rẹ̀ nítorí Olúwa ni olùṣọ́ àwọn àgùntàn rẹ̀. Ọlọ́run ń ṣọ́ àwọn àgùntàn rẹ̀. Ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn, ibi tí wàhálà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti bẹ̀rẹ̀ nìyẹn. Ṣé rí, tá a bá mọ ipò tá a wà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a ní jẹ ìgbádùn ipò tá a wà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ kí n bi wá ní ìbéèrè, ṣá lè sọ fún Ọlọ́run pé àwa náà jẹ́ ìkan nínú àwọn àgùntàn rẹ̀? Mo ti ṣàlàyé irú èèyàn tí àgùntàn rẹ̀ jẹ́. Àgùntàn Ọlọ́run ni ẹni tí Ọlọ́run ti rà padà nípasẹ̀ ìrúbọ Kristi lórí igi àgbélébú. Ìyẹn ni pé ẹni yẹn ti gbàgbọ́ wípé lóòótọ́ ni Jésù kú fún òun. Gbígbà tó gbàgbọ́ yẹn la fi fún ní agbára láti di ọmọ Ọlọ́run. Ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12 ló sọ bẹ́ẹ̀. Ó ní iye àwọn tí ó gbàgbọ́ ni a fún ní agbára láti di ọmọ Ọlọ́run. Ìyẹn ni pé gbígbàgbọ́ tá a gbàgbọ́ nínú Kristi yìí la fi ń pera wa ní ọmọ Ọlọ́run. Kì í ṣe pé nítorí pé bóyá àwọn kankan wà tá a filẹ̀ tá a ṣe mọ́. Oríṣiríṣi ènìyàn dáradára ló wà lórílẹ̀‐èdè ayé tí ò ní ìyà nípẹ̀kún. Oríṣiríṣi ènìyàn tó wà lórílẹ̀‐èdè ayé tí wọ́n jẹ́ pé wọ́n ń ṣe dáadáa, wọ́n ń ṣe búburú, wọ́n ń ṣe dáadáa síbẹ̀ wọn ò lè dọ́run nítorí kíni wọn ò ní ìyà nípẹ̀kún. Nítorí pé tó bá yẹ pé nípa iṣẹ́ ọwọ́ ènìyàn kò sẹ́nikẹ́ni tó lè dúró níwájú Ọlọ́run kó ní òun jẹ́ èèyàn mímọ́, kò sí. Ṣùgbọ́n gbogbo wa a ní ìgbàlà nípasẹ̀ oore ọ̀fẹ́ Kristi. Oore ọ̀fẹ́ yìí ló wá fún wa ní àǹfààní láti lè dúró níwájú Ọlọ́run ní gbogbo ìgbà. Nítorí ìfẹ́ Ọlọ́run yìí ó pọ̀ débi pé Ọlọ́run ò ka ohunkóhun tá a bá ń ṣe lọ́wọ́ wa, kò kà á sí wa lọ́rùn, ṣùgbọ́n ó ń wo ìgbàgbọ́ wa, ibi tí ọkàn wa wà, pé ṣá gbàgbọ́ nínú Kristi. Tá a bá gbàgbọ́ nínú Kristi, nígbà tí Ọlọ́run bá ń wò wá, Ọlọ́run ò rí wa, Ọlọ́run ń rí Kristi nínú wa. Ìdí nìyẹn tó fi jẹ́ pé Ọlọ́run á fi máa ṣe olùṣọ́. Nítorí pé Ọlọ́run fẹ́ràn ọ̀rọ̀ rẹ̀. Bíbélì ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ ẹ̀ lọ. Ọ̀rọ̀ èyí dẹ̀ ló sọ pé òun gangan ni olùṣọ́ ẹ̀mí àwọn àgùntàn rẹ̀. Ẹnikẹ́ni tó bá jẹ́ àgùntàn Kristi, ẹnikẹ́ni tó bá jẹ́ àgùntàn Ọlọ́run, ohun àkọ́kọ́ ni pé ó ní èmi kì yóò ṣe aláìní. Ṣẹ́rí, tí ènìyàn bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ yé wípé òun ni àgùntàn Ọlọ́run. Ǹjẹ́ ẹ ti rí àwọn tó máa ń da ẹran rí báyìí, àwọn tó máa ń da màálù? Ẹ jọ̀ọ́, ìbéèrè kan ni mo ní fún yín. Àwọn tó máa ń da màálù, ṣé màálù máa ń jí láàárọ̀ ọjọ́ ìkó ní kí ni mo fẹ́ jẹ lénìí o, ọ̀nà bó mo tiẹ̀ fẹ́ lọ? Rárá, wọ́n bá ti jí, wọ́n á máa dúró de ọ̀gá wọn náà ni. Ó yá, ń bo ní ká lọ, ibi tọ́gá wọn bá ti dá wọn. Ṣé rí, ẹni tó ń darí wọn ní wàhálà kí ni wọ́n á jẹ, kí ni wọ́n á mú wà lọ́rùn ẹ̀. Ìtumọ̀ olùṣọ́ àgùntàn nìyẹn. Olùṣọ́ àwọn àgùntàn ló máa ń pèsè fún àwọn àgùntàn ẹ̀. Ìjọ tẹ bá ti rí àgùntàn tó ń sáré káàkiri ìgboro tó ń wá nǹkan tá a jẹ kiri, ẹ ti mọ̀ pé ó ti ń gbé ìgbésí ayé tó kọjá ayé ẹ̀.
bẹ́ẹ̀ àyàkórìbó ṣàǹdàlà bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé ọmọ Ọlọ́run níjọ́ tá a bá ti bẹ̀rẹ̀ sí ní sáká láti lè wá ohun tá a jẹ tá a mu nínú agbára wa láìsí ìrànlọ́wọ́ Ọlọ́run. Bíbélì jẹ́ kó yé wa, ó ní Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀, èmi kì yóò ṣe. Yẹn ni pé katovredede zumbra shandahaya, a ní láti gbé ìgbésí ayé wa kọjá ìpele ènìyàn lásán. Báwo dẹ̀ ni a ṣe lè jẹ́ ẹni tí ò kì í ṣe aláìní? Ó bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ kejì, ó ní ó mú mi dùbúlẹ̀, ó mú mi, ìyẹn ni pé Ọlọ́run ló ń tọ́ mi. Kì í ṣe magic nígbà tí mo bá ní pé kò yẹ kí ọmọ Ọlọ́run ṣe aláìní. Kì í ṣe kó fẹ́ ó máa jábọ́ látọ̀run, mi ò sọ yẹn. Ṣùgbọ́n nǹkan tí mo sọ ni pé tí Ọlọ́run bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ, ohun àkọ́kọ́ ti ni pé ó máa mú ẹ dùbúlẹ̀, ó máa sọ fún ẹ ṣe báyìí, ó máa sọ fún ẹ ibi tó ń lọ ẹ má lọ, nǹkan tó fẹ́ ṣe yìí má ṣe, eléyìí ni kò ṣe, ìgbésẹ̀ báyìí ni kò gbé, ọ̀nà báyìí ni kò gbé ìgbésẹ̀. Ṣé rí nípasẹ̀ ìtọ́ni, ó ní ó mú mi dùbúlẹ̀ sí pápá oko tútù, ó mú mi lọ sí ibi omi tó dákẹ́ rọ́rọ́, ó mú ọkàn mi padà bọ̀ sípò, ó mú mi lọ sí ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé tá a bá ń kẹ́kọ̀ọ́ oore ọ̀fẹ́ àti ìyà ìnípẹ̀kun pé ó máa ń mú kí àwọn ènìyàn gbé ìgbésí ayé tó wù wọ́n. Rárá, ṣẹ́rí tí òye oore ọ̀fẹ́ Ọlọ́run bá yé yín dáadáa, pàápàá jùlọ pẹ̀lú ìwé apostoli Paul, ẹ rí i pé nǹkan tí ìkíní ń jẹ́ kó yé wa ni pé àwa kì í ṣe ènìyàn tó wà nínú ayé yìí tí à ń dá lẹ́bi fún ẹ̀ṣẹ̀. Paul jẹ́ kó yé wa, ó ní pé àwa ti ré ikú kọjá, a ti bọ́ sínú ìyà ìnípẹ̀kun. Nínú ibi tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, kò ṣeé ṣe fún wa láti tún padà sínú ẹni tó lè lọ sí ọ̀run àpáàdì. Yẹn ni pé kò ṣeé ṣe fún wa láti tún padà sínú ẹ̀ṣẹ̀, nítorí ìgbésí ayé wa yóò ti di tuntun. Ẹnikẹ́ni tó bá ti gba Kristi ó ti di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ. Èèyàn tó ń pààyàn, èèyàn tó ń parọ́, èèyàn tó ń ṣàgbèrè, èèyàn ó ti kọjá lọ. Ṣẹ́rí eléyìí tá a wà báyìí, òun ni èèyàn tuntun. Èèyàn eléyìí ó jẹ́ ènìyàn tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń darí, ó jẹ́ ènìyàn tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣàkóso, kì í ṣe ènìyàn tó kàn ń wà nínú ayé lásán tí ò ní ìrètí. Ṣé wá rí oore ọ̀fẹ́ yìí máa ń kọ́ wa, ó ní ó mú mi, nǹkan tí oore ọ̀fẹ́ máa ń ṣe ni á kọ́ ẹ, ó ní ó mú mi lọ sí ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀, nítorí mo ti mọ̀ pé mo jẹ́ ọmọ Ọlọ́run, nítorí orúkọ Ọlọ́run lórí ayé mi, ọ̀rọ̀ Ọlọ́run yìí ó wá ń kọ́ mi ní ọ̀nà òdodo. Ìdí nìyẹn tí mi fi lè ṣe aláìní. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ló mú mi lọ sí ipasẹ̀ ọ̀nà òdodo rẹ̀. Ó ní bí mo tilẹ̀ ń rìn ní àforífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Nítorí kíni? Nítorí ìwọ wà háyà kó fẹ́tẹ́lẹ̀ magàdà ṣúdẹ̀ díàmbá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí ni ò mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú wọn. Wọ́n ti gbà pé bóyá táwọn bá ti ṣe ẹ̀ṣẹ̀ kan àbí táwọn bá ti ṣe kíní kan, Ọlọ́run á fi wọn sílẹ̀. Nígbà tó bá wá sunkún, tó bá tún bẹ Ọlọ́run, Ọlọ́run á padà wá. Ẹ̀ka ibi lẹ́ẹ̀kan sí, ó ní bí mo tilẹ̀ rìn láàrin àforífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Ó ní nítorí ìwọ wà pẹ̀lú mi. Bíbélì jẹ́ kó yé wa nígbà tí Kristi wá sáyé, ó ní èmi yóò gbàdúrà sí Baba, èmi yóò sì fi èmi yóò gbàdúrà pé kí ó rán ẹ̀mí olùtùnú kí ó wá máa gbé nínú yín. Ó ní yóò gbé nínú yín, yóò sì wà pẹ̀lú yín. Ìyẹn ni pé ẹ̀mí mímọ́ ń gbé inú yín, ó dẹ̀ wà pẹ̀lú yín fún ìgbà mélòó? Ó ní títí láé. Ìyẹn ò ń ṣe ẹ̀kọ́ fún tòní, ẹ̀kọ́ fún ọjọ́ mi ni, ṣùgbọ́n mo mọ̀ pé a ti ṣàwárí lórí ẹ̀mí mímọ́. Ẹ lè kọjá lọ sórí ẹ̀rọ ayélujára YouTube kẹ́ ẹ lọ gbọ́ àwọn àwárí tá a ti ṣe nípasẹ̀ ìwàláyé ẹ̀mí mímọ́ nínú ọmọ Ọlọ́run, nítorí ó ṣe pàtàkì fún wa láti ní òye yìí wípé Ọlọ́run kò fìgbà kan fi wá sílẹ̀, bẹ́ẹ̀ ni kò fìgbà kan kọ̀ wá sílẹ̀. Tí iṣẹ́ ọwọ́ wa ò bá lé Ọlọ́run sọnù nígbà tá a wà nínú ẹ̀ṣẹ̀, mélòó ni nígbà tá a wá ti jẹ́ ọmọ Ọlọ́run. Tọ́pọ̀lọpọ̀ rò pé àtorí pé òun ti ṣe nǹkan báyìí lọ́lọ́run ṣe ń bínú sí òun. Rárá, Ọlọ́run ò bínú sí ẹ̀dá alààyè kankan mọ́ látijọ́ tí a ti dá Kristi lẹ́jọ́ lórí igi àgbélébú. Gbogbo ìbínú Ọlọ́run ni a ti rọ́ sórí Kristi lórí igi àgbélébú. Ẹ bá rí ẹnikẹ́ni tó bá máa tún rí ìbínú Ọlọ́run, á jẹ́ ẹni tó dìídì fẹ́rẹ̀. Nítorí kíni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí máa lọ sí ọ̀run àpáàdì, ọ̀pọ̀lọpọ̀ lónìí máa kú ikú ẹlẹ́kejì nítorí pé Ọlọ́run jẹ́ ìfẹ́, nítorí ìfẹ́ ni Ọlọ́run. Kí ni ìtumọ̀ nǹkan tí mo sọ yìí? Nǹkan tí mo sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ lónìí
ni ò ní jẹ́ ìjọba Ọlọ́run ní ìkẹyìn, nítorí wípé ìfẹ́ Ọlọ́run ò gba Ọlọ́run láyè láti mú kí gbogbo ènìyàn di ọmọ Ọlọ́run nípasẹ̀ tipátipá. Tí Ọlọ́run bá fẹ́ ṣe, Ọlọ́run lè ṣe, ṣùgbọ́n torí ìfẹ́ tí Ọlọ́run ní sí wa, Ọlọ́run fẹ́ jẹ́ káwa fúnra wa mú ìpinnu ní fúnra wa láti inú ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ lónìí máa mú ìpinnu pé àwọn ò tiẹ̀ gbà, wọn ò ní gba Jésù yẹn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti mú ìpinnu pé àwọn máa gba Jésù. Àwọn tó mú ìpinnu pé àwọn ò ní gbà yẹn kì í ṣe pé bóyá Ọlọ́run bínú sí wọn àbí Ọlọ́run ò fẹ́ jẹ́ kán gbà. Kódà nínú Ọlọ́run ń wá ọ̀nà láti lè fà wọ́n wá sínú ìjọba rẹ̀, ṣùgbọ́n wọ́n sì máa padà parun nítorí kíni? Ìfẹ́ Ọlọ́run. Torí ìfẹ́ Ọlọ́run ló fi wọ́n sílẹ̀ sínú ìyè ríra wọn láti lè ronú àti ṣe nǹkan tó wù wọ́n. Inú ìfẹ́ ọkàn mi gẹ́gẹ́ bí ènìyàn ni mo ti sọ pé ó wù mí kí n di ọmọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ á ní kí ni gbáriwo yín sọ̀hún, nítorí kí ni? Ìfẹ́ Ọlọ́run gbà wá láàyè. Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́, ó fún wa láàyè. Mo fi ọmọ onínàkúnà ṣe àpẹẹrẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo ní ọmọ yìí gba ogún ìní ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀, lójú ẹ̀mí bàbá ó lọ. A dẹ̀ fi irú bàbá yẹn wé nǹkan tí Ọlọ́run jẹ́. Bíbélì ní bí bàbá ẹ̀ ṣe rí látọ̀ ọkàn bàbá rẹ̀ súré. Bàbá ẹ̀ ò dúró pé kó wọlé, torí bàbá ẹ̀ mọ̀ pé kó tó wọlé àwọn kan lè fẹ́ double cross ẹ̀ lọ́rùn kan ní àìwọ tó ṣe kíní kan sí bàbá ẹ̀. Àwọn kan wà láyé tó jẹ́ pé wọ́n mọ́ ju Ọlọ́run lọ. Wọn gbọ́dọ̀ tí ìrè èèyàn wá ní ìwọ kíní kan ọ̀run apádi ló lọ kankan rárá. Bíbélì ní bàbá rẹ̀ súré, ó tètè lọ fà á wọlé. Torí kíni? Ọlọ́run wà ní ipò láti gbà wá là. Ọlọ́run wà ní ipò láti wò wá sàn. Ọlọ́run wà ní ipò láti pèsè fún àìní wa. Ṣùgbọ́n tí àwa fúnra wa bá lè ṣípá sókè láti lè sọ pé Olúwa mo ṣe tán. Ìdí nìyẹn tí mo fi mú ètò yìí wá bá wa lónìí, wípé ara àwọn nǹkan tí ìfẹ́ Ọlọ́run ṣe ìpèsè rẹ̀ fún ènìyàn òun ni wípé ẹnikẹ́ni tó bá ti gbà láti di àgùntàn Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe aláìní, nítorí Ọlọ́run máa kọ́ Ọlọ́run máa sọ fún ṣe báyìí, ibi báyìí ni kó lọ, má ṣe báyìí, torí ẹ̀mí Ọlọ́run gbé inú ẹ̀ ní gbogbo ìgbà, yálà lọ́sàn-án tàbí lóru tàbí ohunkóhun yòówù kó ṣẹlẹ̀, ẹ̀mí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ṣẹ́rí tọ́mọ Ọlọ́run bá ṣubú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀mí Ọlọ́run ò fi sílẹ̀, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ò lè yí padà. Ó ní èmi ti sọ fún yín ní ìwé Hébérù orí ìkẹfà ẹsẹ̀ ní ìwé Hébérù orí ìkẹtàlá ń bẹ̀ yẹn ẹsẹ̀ ìkarùn-ún àti ẹsẹ̀ ìkẹfà. Ó ní èmi kì yóò fi yín sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ yín sílẹ̀. Kò sí ìdí kankan tí Ọlọ́run á fi ọmọ Ọlọ́run sílẹ̀, nítorí òun fúnra ẹ̀ ló sọ. Bíbélì jẹ́ kó yé wa pé ó fi orúkọ rẹ̀ búra pé òun kì yóò fi wá sílẹ̀. Ìyẹn ni pé tí ọmọ Ọlọ́run bá ṣubú sínú ẹ̀ṣẹ̀, iṣẹ́ ẹ̀mí mímọ́ nínú ẹ̀ ni láti ràn án lọ́wọ́ láti gbé dìde, láti lè borí ẹ̀ṣẹ̀. Kì í ṣe pé téèyàn bá ti ṣubú pé Ọlọ́run fi ilẹ̀, torí kíní máa ń dààmú ìgbésí ayé wa àti lè gba ìpèsè tí Ọlọ́run ti pèsè fún wa. Ìjọba rí ọ̀pọ̀lọpọ̀ lónìí bá ní kó gbàdúrà ní èmi ẹlẹ́ṣẹ̀ mi, Ọlọ́run ò lè gbàdúrà mi. Kí ni ìdí? Nítorí ó ti gbà pé Ọlọ́run ń bínú sí i, ó gbà pé Ọlọ́run ò fẹ́ gbọ́ tòun. Ìdí nìyẹn tí ò fi lè béèrè ní ìjọba Ọlọ́run. Ohunkóhun tó ò bá dẹ̀ ti béèrè, a ò lè fi fún ọ, nítorí ó ní béèrè ìwọ yóò sì rí gbà. Bẹ́ẹ̀ ni a ṣe kọ sí ọ̀rọ̀ Ọlọ́run. So èṣù ti mọ gbogbo kinní wọ̀nyí, ló ṣe ń kí ọbọ oríṣiríṣi ọmọ Ọlọ́run sínú ìdè lónìí. Ṣùgbọ́n a ti wá láti ṣe àwárí ẹ̀ fún wa wípé Olúwa ni olùṣọ́ àgùntàn àwa kì yóò ṣe aláìní, nítorí ohunkóhun tá a bá nílò ó ní ká béèrè, òun yóò sì fi fún wa. Ìyẹn ni pé tí n bá rí i pé nǹkan kan wà tí mo fẹ́ ṣe aláìní ẹ̀, Bíbélì jẹ́ kó yé wa, ó ní pé mo ti ń rí ọmọ kìnìún a máa ṣagbe. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n dúró de Olúwa wọn kò ní ṣaláìní ohun tó dára. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, àwọn tó mọ Ọlọ́run tó ń sìn, wọn kò ní ṣe aláìní, wọn kò ní ṣe aláìní. Bóyá ara ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó dàbí ẹni pé ó fẹ́ ṣe aláìní, ọ̀rọ̀ Ọlọ́run ní fún ọ. Wí tẹ̀lé mi pé èmi jẹ́ ọmọ Ọlọ́run, èmi kì yóò ṣe aláìní. Hallelujah. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọmọ Ọlọ́run lónìí tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ mọ irú ènìyàn tó jẹ́nu Kristi, ìgbésí ayé ẹni bẹ́ẹ̀ máa dàgbàsókè ni, máa dàgbàsókè, nítorí pé Ọlọ́run ní olùṣọ́ àgùntàn wa, àwa kì yóò ṣe aláìní. Bá ṣe ń ṣe ayẹyẹ ìfẹ́ yìí, ìfẹ́ Ọlọ́run ó jẹ́ ohun tó ṣe pàtàkì tá a ní láti mọ̀. Ìfẹ́ Ọlọ́run jẹ́ ohun tó ṣe pàtàkì fún wa, ta ní láti jẹ ìgbádùn ẹ̀. Gẹ́gẹ́ bí ibi tá a kà ní ọ̀sẹ̀ tó kọjá, kí n tó kásẹ̀ tó yìí nílẹ̀, ó ní èmi ń gbàdúrà wípé kí Ọlọ́run ọ̀run kó ṣí yín lójú ẹ̀mí láti lè rí jíjìn. Ìfẹ́ Ọlọ́run jìn láti lè rí jíjìn, fífẹ̀, gíga àti ibú ìfẹ́ Ọlọ́run àti agbára Ọlọ́run àti agbára rẹ̀ sí àwa tó gbàgbọ́.
nítorí agbára Ọlọ́run wà nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí wa. Tí ìfẹ́ Ọlọ́run sí wa tó bá yé wa, a mọ̀ pé kò sí oní ó ṣe kọ́ ní pé bí mo ti lè rìn láàrin àfonífojì òjijì kú, mo mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn mi ní gbogbo ìgbà. Àtijọ́ tí mo rò pé mo ṣákọlọ, nígbà tí ọmọ onínàkúnà yẹn wá sí ọkàn ẹ̀ tó ìjọ tó ronú padà tó wá sí ara ẹ̀ tó ní ẹ wá tí n bá padà lọlé wọn á bí bàbá mi ò ti gbà mí. Kíjọ́ ta bá ti ronú àti tún rán ara wa létí pé ọmọ Ọlọ́run ni mo jẹ́, Ọlọ́run ṣe tán àti gbà wá. Ẹ wá wò tá bá wá ń gbé ìgbésí ayé yìí lójoojúmọ́ pé ọmọ Ọlọ́run la jẹ́, tá ń gbé ọkàn yìí káàkiri, ìyẹn ni pé ìgbádùn ohun tí Ọlọ́run pèsè fún wa á jẹ́ titi wa. Bíbélì jẹ́ kó yé wa lákòótán wípé Ọlọ́run máa ń pèsè fún Ọlọ́run jẹ́ Ọlọ́run ìpèsè lójoojúmọ́. Ìyẹn ni ó ní pé Ọlọ́run ló máa ń pèsè fún wa. Ìyẹn ni pé Ọlọ́run ó jẹ́ ẹni tó máa ń ṣe, ìyẹn ni pé tí ilẹ̀ bá ti mọ́ báyìí Ọlọ́run tuntun ṣe ìpèsè fún wa. Ìdí tá a fi rí àwọn ìpèsè yìí ni pé a ò tẹ̀lé, a ò sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ó ní ó mú mi dùbúlẹ̀, ó mú mi lọ, ó mú mi ṣe. Ìyẹn ni pé Ọlọ́run ló yẹ kó máa darí ayé wa. Nǹkan tá a bá fẹ́ ṣe, a ó dúró de Ọlọ́run kí ló yẹ kí n ṣe, a sọ fún wa ṣe báyìí. Bàtà bá dẹ̀ ṣe, a rí pé a rí èsì ìdáhùn. Àbárí ẹnikẹ́ni tó ń gbọ́ mi lọ́wọ́ tí ò tí ì ní ìyè àìnípẹ̀kun, ó ṣe pàtàkì fún yín láti darapọ̀ mọ́ wa, nítorí ìyè àìnípẹ̀kun wà fún gbogbo ènìyàn. Mo ń sọ, mo dẹ̀ tó ń tún sọ, ó wà fún gbogbo ènìyàn. Bóyá o jẹ́ Kristẹni o, àbó ò kí ń ṣe Kristẹni o, ìyè àìnípẹ̀kun jẹ́ ohun tí Ọlọ́run ti pèsè fún gbogbo ènìyàn. Kò dẹ̀ yẹ kí wọ́n má ṣe alábàápín nínú ẹ̀. Ara àǹfààní ẹ̀ ní nǹkan tá a ti ṣàyẹ̀wò ẹ̀ lónìí. Báwo lèèyàn ṣe ń gba ìyè àìnípẹ̀kun yìí? Láṣà àti gbàgbọ́ nínú ọkàn rẹ̀ pé Jésù kú ó sì jíǹde lọ́jọ́ kẹta, ó tán. Kó o sì wí tẹ̀lé mi pé Jésù Olúwa, mo gbàgbọ́ wípé o kú, wípé o sì jíǹde. Láti èní lọ, mo gba ìyè àìnípẹ̀kun sínú mi, mo di ọmọ Ọlọ́run. Àmín. Ó tán. Ẹ̀yin náà ti ní ìyè àìnípẹ̀kun ni, ẹ̀yin náà ti di ọmọ Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú iṣẹ́ tí Kristi ti ṣe. Ṣàwárí láti èní lọ, ẹ̀mí mímọ́ Ọlọ́run ti ń gbénu yín. Ẹ̀mí Ọlọ́run tó dá ọ̀run àtayé ó ń gbé inú yín lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá ti ṣe àdúrà yẹn. Inú mi á dùn láti gbọ́ ẹ̀rí yín. Ẹ lè pè wá sórí àwọn ẹ̀rọ tó ń farahàn lórí ẹ̀rọ ayélujára. Ẹ lè pè wá sórí àwọn nọ́mbà tó ń farahàn lójú àwòrán yín, tàbí kẹ́ lọ sí orí ẹ̀rọ ayélujára KAFTAN TV Yorùbá lórí YouTube láti lè ṣe àwọn àyẹ̀wò àwọn ètò tá a ti ṣe sẹ́yìn, torí ó ṣe pàtàkì fún yín láti lè mọ irú ènìyàn tẹ́ ẹ jẹ́ nínú Kristi àti àǹfààní tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún yín. Tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa tẹ̀síwájú lórí àyẹ̀wò lórí àkórí ẹ̀kọ́ yìí, ìfẹ́ Ọlọ́run. Ó ṣe pàtàkì fún yín láti mọ̀ pé Ọlọ́run fẹ́ràn yín ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Spirit Philip Ọmọkànyè. Ó dàbọ̀. AWARI, ìyè àìnípẹ̀kun nínú Kristi.